ẹ̀ṣọ́ aláàbò jagungbadé lórí èròǹgbà àwọn ẹlẹ́wọ̀n tó fẹ́ fọ́ ilé ìtọmọṣe náà. ẹ̀ka àdẹ́sìnkú àsìkò yìí ìròyìn tàṣádòlélẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. ìkànnì aláràgbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá oníròyìn yín. mínísítà fún ètò ìṣúná owó ìyẹn Zainab Ahmed ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa san owó orí wọn déédéé kí èyí túbọ̀ lè ran ìjọba àpapọ̀ lọ́wọ́ nínú ètò owó ìná rẹ̀. ẹ̀wẹ̀ mínísítà ń sọ èyí lákòókò tó ń bójú wo ètò ìṣúná owó ti ọdún 2022 lórí ètò Good Morning Nigeria. ó sì ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá lè bójú wo ètò ìṣúná owó yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé sóde. Ekemeni Williams ló jábọ̀ ìròyìn. ìjíròrò ti parí láàrin àwọn ọ̀fàbàjẹ́ ilẹ̀ Ìbàdàn tí àfẹnukò sì ti wáyé pé olóyè Lékan Balógun lẹ́ni tí adé Olúbàdàn tọ́ sí láti dé. bákan náà ni àwọn ọ̀fàbàjẹ́ ti sọ di mímọ̀ pé gbogbo ìgbésẹ̀ tí ó yẹ láti gbé lórí ọ̀rọ̀ yìí ni àwọn ti ṣe. ẹ̀wẹ̀ àwọn ètò yìí wáyé nínú gbọ̀ngàn ti Màpó èyí tí ó wà ní ìlú Ìbàdàn. àtúpalẹ̀ ìròyìn náà rèé lẹ́nu akọ̀ròyìn wa Káyọ̀dé Olúdásí. ẹgbẹ́ síwájú sí i. lẹ́yìn ìpapòdà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ Kínní, àṣà ilẹ̀ Ìbàdàn ni pé àwọn olóyè àgbà ilẹ̀ Ìbàdàn kí wọ́n kéde ohun tí ó bá kàn láti ṣe láti yan Olúbàdàn mìíràn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ìdí nìyí tí àwọn afọbajẹ yìí ṣe fẹnukò láti fi eléyìí tó àwọn èèyàn létí. exception máa wà pé a lè yan tó bá wà torí ẹ̀kẹrin provided tó bá ṣe nǹkan tí ò dáa. àwọn orí nǹkan tó ṣe tí ò dáa a sì ti yàn án so ẹjọ́ gbogbo ò ní dá dúró. wọ́n wá sọ pé judgement kan wà ń bẹ̀ attempt láti cause disruption ni láti make sure láti arrest judgement kádájọ́ wọn lè sọ tẹ̀lé alẹ́ ní àlẹ́ oníkẹ̀kẹ̀ ìtọ́gẹ̀ ó pé tọ̀ fún ẹ̀mí àti ìṣòro pé wọ́n ti parí ẹjọ́ láti 3 months ago. adájọ́ ló yẹ kó dá ẹjọ́ kò dẹ̀ tí ìráyè ni dókítà tó wá fẹ́ dáńsì ó ní kó rí adopt ẹgbẹ́ tí ìrìn àdá ẹ̀sẹ̀kẹ́ ìnáwó ìdíbà judgement. àwọn olóyè ọ̀hún wá ké sí àwọn èèyàn láti jìnnà sí àwọn ọ̀rọ̀ tó jẹ́ àhesọ èyí tó lè da omi àlàáfíà ilẹ̀ Ìbàdàn rú, pé àlàáfíà ilẹ̀ Ìbàdàn òun ló jẹ àwọn lógún, àti pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àlàyé wà láti ṣe fún ìjọba, èyí tí àwọn olóyè àgbà náà ń gbèrò láti jẹ́ kí ìjọba mọ ìpele tí ó kàn. wọ́n wá dúró ìṣẹ́jú kan láti fi bu ọlá fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà tó rèwàlẹ̀ àṣà. Káyọ̀dé Ọládòṣù ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA. ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe lálàyé pé òun ti ṣe àwọn ọ̀nà ẹgbẹ̀ta tí ó jojú ń gbèsè pẹ̀lú àwọn ilé alábọ́dé bíi 1000 kan ó lé lẹ́yìn tí òun ti dé orí àlééfà nínú oṣù karùn-ún ọdún 2019. ẹ̀wẹ̀ bákan náà ni ìjọba tún fi dá gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lójú pé nínú ètò ìṣèjọba ọmọọba Dàpọ̀ Abíọ́dún yìí ó ní dúdùn ní ọsàn yóò so káàkiri àgbègbè ìpínlẹ̀ Ògùn lórí àwọn iṣẹ́ àkànṣe gbogbo. Lukman Adéfẹ̀sọ ló ṣàtótónu ìròyìn yìí ṣọwọ́ sí wa. ní báyìí a ó sẹ́mi mu díẹ̀ fún ọ̀rọ̀ ṣètì ráńpẹ́, ìròyìn ṣe tẹ̀síwájú. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó legun yan ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kẹ́tùsà bí òṣùmàrè ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọ́n sì mọ́yẹ́ lórí. pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó o bá ti gba 140 máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yarantí nínú ìdánwò WAEC tàbí NECO, tara ṣàṣà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibauniversity.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. ẹ káàbọ̀ padà. méjì lára àwọn ẹlẹ́wọ̀n tí kò ṣeré ní Ilé-Ifẹ̀ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti di olóògbé bí méjì lára wọn ti ṣe ń gba ìtọ́jú
nílé ìwòsàn ìkọ́ṣẹ́ tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nínú ìgbìyànjú wọn láti fọ́ ilé ìtọ́mọṣe náà. Ọ̀gá àgbà iléeṣẹ́ atọ́mọṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Àmọ̀ràn Ọlárẹ̀wájú fẹnu ìṣẹ̀lẹ̀ yìí jóná fún àwọn oníròyìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà rí ẹ gbọ́ síwájú sí. Wọ́n ti fi kún ètò ààbò ní ibùdó tí wọ́n ti mú àyípadà bá àwọn tó bá tàpá sófin àtàwọn aláìgbọràn eléyìí tó wà ní Kòsẹ̀rẹ̀ nílùú Ilé-Ifẹ̀ látàrí ìgbésẹ̀ àti sá kúrò nínú ọgbà náà eléyìí tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà kò jẹ́ kó ṣeé ṣe. Gẹ́gẹ́ bí alábòójútó àwọn ibùdó tí wọ́n ti mú àyípadà bá àwọn kọlọ̀ràn sí aláìgbọràn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún, Àmọ̀ràn Ọlárẹ̀wájú ṣe wí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ló dènà ìṣẹ̀lẹ̀ ohun tó wáyé láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun tó kọjá. Àwọn òfin náà wà máa ń ṣe wọ́n jáde ní ẹ̀kọ́ fún wákàtí kan láti kàn ní ẹsẹ̀ kan ẹsẹ̀ ara wọn kan padà sínú ọgbà kan padà sínú yàrá wọn sínú sẹ́ẹ̀sì wọn ní ààrẹ wákàtí kan nípa lójoojúmọ́. So àwọn kan láì mọ̀ pé àwọn kan ti ní plan pé báyà wọ́n fẹ́ sá lọ àgbẹ̀rẹ̀ rí pé wọ́n bàtà ṣíṣẹ́ kan nínú bẹ́ẹ̀ wọ́n ṣe jáde báyìí wọ́n kàn sáré lọ bí tí gbogbo àwọn staff wà wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n lé wọn. So bá ṣe sáré kó bí àwọn staff wà tá lè kó jáde everybody jáde nínú ibi tí gbogbo rògbòdìyàn kéékèèké ti ń ṣẹlẹ̀ ibẹ̀ ni àwọn staff wa wọ́n fara pa àwọn ẹlẹ́wọ̀n bíi 4 àwọn náà fara pa. So àtọ́ fara pa ẹ̀mí dé tí mo bá mo rí gbogbo ẹ̀ a kó wọn lọ sí hospital láti ṣàṣe àyẹ̀wò lórí wọn. Àyẹ̀wò wa fi hàn pé 2 ti kú ní ọ̀nà àwọn 2 wọ́n wà láàyè wọ́n dẹ̀ wọ́n ń gba ìtọ́jú. Ó wá mọ̀ dá àwọn olùgbé ìlú Ilé-Ifẹ̀ lójú pé kí wọ́n má ṣe jáyà nítorí pé ohun gbogbo làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ti bójútó. Ẹ̀rí òfin àwọn òfin ti wà tó ń gáàdì gbogbo iṣẹ́ wa. So gbogbo àwọn kan tó wà ní òfin yẹn gbogbo ẹ̀ la fi sílẹ̀ òun là ń tẹ̀lé. Tá a rí i pé iṣẹ́ mọ̀ pé ìtọ́jú wọn náà treatment gbogbo ẹ̀ ló wà náà. So gbogbo àwọn steps yẹn ká take gbogbo ẹ̀ láti put in place gbogbo ẹ̀ ló ti wà ní ìkàlẹ̀ báyìí. Ní báyìí ẹ̀wẹ̀ ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Láti ìlú Ilé-Ifẹ̀, Adéjọkẹ́ Olúyẹmí ni fún iléeṣẹ́ NTA. Wọ́n ti rọ àwọn olóṣèlú orílẹ̀-èdè yìí láti ṣe àyípadà rere lórí ètò òṣèlú, pàápàá àwọn olóṣèlú tí a yàn sípò gbogbo àti àwọn òǹtẹ̀ka kí àṣeyọrí ètò ìpolongo wọn lè wá sí ìmúṣẹ àti èròǹgbà àwọn ọmọ orílẹ̀-èdè yìí nínú ọdún 2022. Kí a tó ṣáàgilé ìròyìn wa tàṣálẹ́ òdì, ẹ jẹ́ ká yí kókó dún rẹ̀ wílẹ̀ kù sí. Mínísítà fún ètò ìṣúná owó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa san owó orí wọn déédéé. Àwọn ìgbìmọ̀ afọbajẹ ti ìlú Ìbàdàn ti fẹnukò pé olóyè àgbà Lékan Balógun ni ẹni sí oyè ọba ti ìlú Ìbàdàn tọ́ sí. Lákòótán àwọn ẹ̀ṣọ́ aláàbò jagungbadé lórí èròǹgbà àwọn ẹlẹ́wọ̀n tí ó fẹ́ fọ́ ilé ìtọ́mọṣe. Tó kì í dùn púpọ̀ ṣókí báyìí lọ bí oge. Níbi làwọn òrìmọ fún ròyìn wa tàṣálẹ́ òní. Tó bá dé dàkú báyìí lọ́la kẹ́ ẹ̀ tún pàdé wa fún àkọ́tún ròyìn. Èmi Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé ìgèrè làmútèkù.